ṣé lóòótọ́ ni bàbá Ìjẹ̀ṣà ti gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n? lẹ́nu bí ọjọ́ méjì sẹ́yìn ni ìròyìn kan mọ̀ ti ń lọ lórí ayélujára o nípa gbajúmọ̀ òṣèré tíátà ní Ọláníwájú Omiyinka James, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà. ìròyìn tó mọ̀ ń lọ ni wípé òṣèré náà rí ó mọ̀ ti kúrò ní ọgbà ẹ̀wọ̀n tó mọ̀ wà. oṣù keje ọdún 2022 ó ní bàbá Ìjẹ̀ṣà ti wà ní ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí ilé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ tó mọ̀ sọ wípé ó mọ̀ jẹ̀bi híhu ìwà tí kò mọ̀ tọ́ sí ọmọdé o. èyí ló mọ̀ mú kí àwọn oníròyìn kí wọ́n kàn sí ọ̀kan lára agbẹjọ́rò tó súnmọ́ bàbá Ìjẹ̀ṣà láti mọ̀ bóyá lóòótọ́ ni ìròyìn náà. agbẹjọ́rò náà tí kò fẹ́ kí àwọn oníròyìn kí wọ́n dárúkọ rẹ̀ ó má ṣàlàyé wípé ẹ wò irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn ọ̀hún, àti wípé bàbá Ìjẹ̀ṣà ó sì wà ní ọgbà ẹ̀wọ̀n tó mọ̀ wà. ó wá sọ wípé ọjọ́ tí wọ́n gbé ìdájọ́ náà kalẹ̀ ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka ọdún fún bàbá Ìjẹ̀ṣà, àmọ́ ohun tó dá òun lójú ni wípé bàbá Ìjẹ̀ṣà kò ní pẹ́ kúrò lọ́gbà ẹ̀wọ̀n tó mọ̀ wà. ó wá fi kọ́rọ̀ rẹ̀ wípé o pẹ̀lú òǹkà ọjọ́ àti oṣù tí wọ́n lò lọ́gbà ẹ̀wọ̀n kò ní pẹ́ mọ́ o tí bàbá Ìjẹ̀ṣà tó fi máa gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n tó wà. tó bá fi máa tó ìparí oṣù kẹjọ sí oṣù kẹsàn-án ó máa kúrò lọ́gbà ẹ̀wọ̀n. ìgbà tó máa lò lẹ́wọ̀n ó ti fẹ́ẹ̀ parí o. agbẹjọ́rò náà sọ wípé kò ní pẹ́ bẹ́ẹ̀ ni kò ní jìnnà tí bàbá Ìjẹ̀ṣà tó fi máa darapọ̀ mọ́ àwọn èèyàn rẹ̀ tí yóò sì máa bá ìgbésí ayé rẹ̀ tí ó máa bá lọ o. ẹ ó rántí pé ní ọdún 2021 ó ní òṣèré Dámilọ́lá Adékọ̀yà tí ọ̀pọ̀ mọ̀ sí Princess ó mọ̀ ló mọ̀ fẹ̀sùn kan bàbá Ìjẹ̀ṣà pé ó mọ̀ ṣe àṣemáṣe pẹ̀lú ọmọ tí òun gbà tọ́ nígbà tí ọmọ náà wà ní ọdún 14 láàrin ọdún 2013 sí 2014. ó ní èyí ló mọ̀ mú kí òun máa gbé ẹ̀rọ ayàwòrán sí ilé òun láti fìdí rẹ̀ múlẹ̀ nígbàtí bàbá Ìjẹ̀ṣà fẹ́ ṣe àbẹ̀wò sí ilé òun lọ́dún 2021 táwọn ọlọ́pàá sì náwó gan bàbá Ìjẹ̀ṣà lórí ẹ̀sùn náà. látìgbà náà ó ní ilé ẹjọ́ májísírèètì tìlú Èkó òun ló ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹjọ́ náà kí wọ́n tó gbé ìdájọ́ kalẹ̀ kà ní ọjọ́ 14 oṣù keje ọdún 2022. ọjọ́ 14 oṣù keje ọdún 2022 ó ní adájọ́ Olúwatóyìn Táíwò ti ilé ẹjọ́ gíga kan tó wà nílùú Èkó ó mọ̀ ló mọ̀ ti ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà tó sì ju bàbá Ìjẹ̀ṣà tó sì jù sí ẹ̀wọ̀n ọdún 5 fún ẹ̀sùn bíbá ọmọdé lò pọ̀. ilé ẹjọ́ náà ni bàbá Ìjẹ̀ṣà ó má jẹ̀bi ẹ̀sùn híhu ìwà tí kò bójúmu sí ọmọdé o tó sì tó bá a lò pọ̀ láàrin ọdún 2013 sí 2014. wọ́n ní ó mà tako òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Èkó tọdún 2015. bákan náà ó ní wọ́n mà ní ó má jẹ̀bi gbígbé ọmọbìnrin náà sórí itan rẹ̀ tó sì ń fi nǹkan ọmọkùnrin rẹ̀ pa lára lọ́jọ́ 22 oṣù kẹrin ọdún 2021. ṣùgbọ́n ilé ẹjọ́ ní kò mà jẹ̀bi ẹ̀sùn fífi kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ sójú ara ọmọ náà lọ́dún 2013 àti ìgbìyànjú láti bá a lò pọ̀ lọ́jọ́ 22 oṣù kẹrin ọdún 2021. ìdájọ́ tí wọ́n fún bàbá Ìjẹ̀ṣà yìí kò mà dùn mọ́ nínú, èyí tó mú gba ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ. ó béèrè pé kí ilé ẹjọ́ fagilé ìgbẹ́jọ́ náà àti ẹ̀wọ̀n tí wọ́n mà dá fún òun o. agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà nígbà náà Káyọ̀dé Ọlábìran ó mà sọ wípé agbẹjọ́rò ìjọba kò mọ̀ ní ẹ̀rí láti fìdí rẹ̀ múlẹ̀ pé oníbàárà òun ó mà bá ọmọ náà lò pọ̀ àti pé wọ́n mọ̀ọ́mọ̀ dẹ pàkúté sílẹ̀ fún bàbá Ìjẹ̀ṣà ni. ó sọ nígbà náà pé òṣèré ni bàbá Ìjẹ̀ṣà. ìwé ìtàn tí akẹgbẹ́ rẹ̀ Dámilọ́lá Adékọ̀yà tó mọ̀ pé sí láti kópa nínú rẹ̀ òun ló fi ṣeré o tí wọ́n sọ di ẹ̀sùn mọ́ lọ́wọ́ o. àmọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn náà ó mà sọ wípé bàbá Ìjẹ̀ṣà ó má jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tó sì nílò láti ṣẹ̀wọ̀n ọdún 5 rẹ̀ kó pé pérépéré bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n wọ́gi lé ẹ̀sùn 6 nínú àwọn ẹ̀sùn 5 tí wọ́n fi kàn án. kọ́lọ́run ọba Elédùmarè kó má jẹ́ kémi àti kárógun ẹ̀wọ̀n ká sì má rogun àtìmọ́. àdúrà gba Olúwatóyìn ló ń kárò ìsìn létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa
kẹwàá bá tẹ notification bell láti lè máa àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, aburú ò ní ṣe mí, kò ní ṣe yín, kò ní ṣe ẹnì kọ̀ọ̀kan wa o.